bá wò dáadáa ọ̀rọ̀ tí Currency sọ òótọ́ ni. Ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ òótọ́. Egbò ọkàn ó lágbára àti ṣèjìnà. Because àwọn nǹkan tí Pasuma ṣe fún gbà yẹn ó wà lẹ́mìí ẹ̀ kò gbàgbé. Mo fẹ́ kó kọ́ gbogbo àwọn èèyàn lọ́gbọ́n, pàápàá gbogbo onífújì tó kù kó kọ́ wọn lọ́gbọ́n. Gbogbo ẹ̀dá láyé tó bá ti ń bíùdì ọmọ pé mo bíùdì ẹ láti máa fi gbé àwọn tá a jọ jẹ́gbẹ́ ṣubú tí wọ́n ní kàńtà pẹ̀lú mi, mo fẹ́ kó máa bá mi gbé wọn ṣubú. Tó bá padà yá ọmọ yẹn ó padà dìde ogun sóhun náà. Ó ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá fúnra rẹ̀. Òṣùpá kọ orin kan nínú Fuji Blues pé kí ló Òṣùpá ń kọ tí ò jẹ́ àgbádùn, má sọ bẹ́ẹ̀ mọ́, àìjẹun ẹkùn yìí ká fi wá jákọ ewele lọ́mọ Saheed yẹn, tí n bá jẹ́ títà tán bá ní kí n yẹ̀wò ẹ̀ wo, má fi bínú fún 100% o. Pasuma náà tún orin yẹn náà kọ tó fi so mọ́ Pasuma lọ́rùn pé ó dáa àjọ púpọ̀ ni. Kí Pasuma tó jáde ní Mushin, ẹ tá bá wo àwọn olórin tí wọ́n wà ní Mushin, at least a máa ka bóyá bíi 7 tí gbogbo ayé mọ̀. Ìgbà tí Pasuma jáde ògo tiẹ̀ ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni. Ẹ wá lọ wo gbogbo ògo tó ń jáde ní Mushin dèní, abẹ́ ẹ̀ náà ni wọ́n sì ti ń rìn. Wọn àti ìrẹ́ yìí tó jáde tó fẹ́ẹ̀ bá àbẹ́ yìí tó bá. Ọ̀túnba Adekunle Àrẹ̀mú lórúkọ tèmi, ọmọ bàbá tó ń jájẹ́rẹ́ ọba lójú gbára ìlànà ọ̀gbọ́n ni mí ọmọ ògbóye. Pẹ̀lú rògbòdìyàn tó ń lọ lọ́tún lósì lágbolé Fújì, táwọn eléyìí bá máa wí wọ́n á ní Òbésèré kò kí ń ṣe sẹ́ẹ̀tì àwọn Pasuma, táwọn eléyìí bá máa sọ wọ́n láwọn àtàwẹ́wẹ́ wọ́n kéré sí àwọn Pasuma. Ọlọ́run ọba mi ló máa ń gbéyàn ọ̀gá lóòótọ́. Ṣùgbọ́n tá a bá wo àwọn tí wọ́n jọ dìde papọ̀ lẹ́ẹ̀kan náà lágbolé Fújì tó jẹ́ sẹ́ẹ̀tì àwọn Pasuma wá sálẹ̀ bẹ́ẹ̀, wọ́n pọ̀ díẹ̀, ṣùgbọ́n ìwọ̀nba àwọn díẹ̀ là ń gbórúkọ wọn ni. Àwọn tí wọ́n jọ dìde ńgbà yẹn, Òbésèré ni Ọlọ́run ọba tètè fi hàn jù láàrin wọn. Ẹnìkan wà tá à ń pè ní Bombay, ìyẹn náà wà ní Mushin, ní Ìtìrẹ́, Bombay Karachi, Adéwálé, Akóńkó. Àwọn yẹn ni wọ́n kọ́kọ́ ń reign láàrin wọn. Ní gbogbo àkókò yìí, Tẹ̀kóyè ó ń gbèrin lẹ́yìn Isikabaka ní Mushin. Ẹ̀yìn Isikabaka ni Tẹ̀kóyè ti kúrò. Tẹ̀kóyè náà ó wọ̀ gbòòrò. Wọ́n ń pe ẹnìkan ní Síkírù Òkìjí, ìyẹn wà ní Bàrígà. Sẹ̀gẹ́mà ó wà ní Kétu. Ọlọ́ládé ó wà ní Agége ní ìgbà yẹn. Ẹnìkan wà tí wọ́n ń pè ní Kàmálí Àyìnlá, òun náà wà ní Kétu. Àtàwẹ́wẹ́ ó wà ní Mushin bẹ̀. Súlé Àlàó Màláíkà òun wà ní Lagos Island. Saheed Òṣùpá wà ní Ajégúnlẹ̀ ní Musafẹ́jọ́. Ní gbogbo ìgbà yẹn gbogbo wọn jọ́ǹpù ni wọ́n jọ ṣe sẹ́ẹ̀tì jọ ní gbogbo wọn. Ọ̀rẹ́ ni gbogbo wọn ń gbà yẹn. Pasuma ó máa ń lọ sí agbo Bombay, á kúrò ní Mushin, á wá sí Ìtìrẹ́, á lọ sí agbo ẹ̀. Bombay náà máa lọ ságbo Òbésèré tó jẹ́ pé tó bá débẹ̀ wọ́n jọ máa ń ṣe papọ̀ tó máa ń gbé máìkì fúnra wọn ni. Kọ́lọ́run ọba kó tó dé. And Fújì nígbà yẹn Èkó ló bèèsì sí, Èkó ni Fújì wà. Àwọn olórin míì náà wà káàkiri tí wọ́n ń kọ Fújì, ó wà l'Abẹ́òkúta, wọ́n wà ní Ìlọrin, wọ́n wà ní Ìbàdàn. Ṣùgbọ́n kí olórin tó dìde ní Ìbàdàn kó kìkì ẹ̀ tó kàn wọ Èkó, ó máa ń pẹ́ gan. Ní ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ olórin onífújì kórúkọ wọn ó jáde tán wà ní Ìbàdàn. Bọ́ onífújì tó wà ní Abẹ́òkúta náà pọ̀, bọ́ ẹyọ kan tí ó jáde dáadáa òun ni Sẹ̀fí Àlàó ńgbà yẹn. Nígbà yẹn nìbàdàn lẹ́yìn Ràsídì Àyìndé, mo fẹ́ lè sọ wípé kò fi gbogbo ara sí onífújì tó gbéra nìbàdàn. Nígbà yẹn wọ́n pọ̀ tán ń kọrin o, bọ̀ wọn gbéra. Kódà ara àwọn tí wọ́n jó lórin ńgbà yẹn ni Kọ̀mí Jackson tó jẹ́ ọ̀gá Tayé Currency. Ẹ̀gbọ́n ẹ̀ ni, ọmọ bàbá ni wọ́n, bọ̀ òun náà tún lọ̀gá ẹ̀ torí ìyẹn ń gbẹ̀yìn lẹ́yìn Ràsídì Àyìndé lásìkò tá à ń sọ yìí. Ẹni tó kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù láàrin wọn ńgbà yẹn òun ni Alhaji Abbas Akande Òbésèré. Ìgbà táwọn ṣe rẹ́kọ̀dù tiwọn ní 1991, nígbà tó di 1992 Òṣùpá ṣe Fuji for Disco ní 1992. Nígbà tó di 1993 Sarolaj ìgbà yẹn ẹrú ọwá ló ń jẹ́, ó fẹ́ gbé Wàsíù Tẹ̀kóyè, kì í ṣe Pasuma ló fẹ́ gbé. Kò fi gbogbo ara mọ Pasuma. Gbogbo Pasuma ò tí ì tàn tó ti àwọn Tẹ̀kóyè ńgbà yẹn. Ẹnìkan ló advice màmá
Pasuma ń gbà yẹn Alhaji Kubra kọ́lọ́n bá wa kẹ́ wọn gbà yẹn pé ẹ lọ bá bàbá Aládò wọ́n wá lọ bá bàbá Aládò bàbá afẹ́kẹ́ bá wa ran ọmọ yìí lọ́wọ́ ni bàbá Aládò ló fa Pasuma lé Tẹ́límù lọ́wọ́ gbogbo alamọ Tẹ́límù Ọjọ́ra Tajudeen Ọjọ́ra Tẹ́límù ló wá lọ bá Sarolaj pé ọmọ kan tó ń sọ níta lọ́wọ́lọ́wọ́ yìí òun ni Pasuma òun ni mo fẹ́ kẹ́ ẹ gbé ọjọ́ tí Tẹ́límù lọ bá Pasuma ńlé pé wàá ṣe rẹ́kọ̀dù o nǹkan tí Pasuma kọ́ ṣe ni pé òun ò mọ bó ṣe ń ṣe rẹ́kọ̀dù náà and that was 1993 Fadisco Òṣùpá ti jáde ńgbà yẹn bọ̀ kò sẹ́ni tó gbọ́ gbogbo gbígbọ́ Fadisco kò ju within Ajégúnlẹ̀ àtàwọn bìkọ̀ọ̀kan lọ kò rìn rárá Tẹ́límù dẹ̀ mú Pasuma wá sọ́dọ̀ ẹ̀rù ọ̀wá ni wọ́n fi ṣe recognition ní 1993 recognition yẹn wá jáde ó mì gbogbo àgbáyé and irú oore tọ́lọ́run ṣe fún Pasuma mi rò pé ẹni tọ́lọ́run tó ṣe irú ẹ̀ fún lágbolé fújì tún wà mọ́ kó lórin jáde kó má wálẹ̀ kó dẹ̀ máa lọ kó má wọ́ lọ láti ìgbà yẹn títí dì sí yìí ó sì wà lókè ó lójú àwọn tọ́lọ́run ṣe irú oore bẹ́ẹ̀ fún ọlọ́run ò kì í sábà nínú bóyá 1 out of 100 ni Òṣùpá ti ṣe Fadisco nígbà yẹn nígbà tó 1993 tí recognition jáde l'Òṣùpá náà ṣe Fuji Blues yẹn rìn díẹ̀ ju Fadisco lọ àmọ́ kò tiẹ̀ dé tó bá sọ pé 1/3 ti recognition kò tiẹ̀ rí rárá àwọn èèyàn kọ̀ọ̀kan irú àwa tá à ń ta rẹ́kọ̀dù ńgbà yẹn la mọ̀ pé Òṣùpá Fuji Blues ẹ̀ jáde nígbà tó di 1994 Pasuma ṣe Choices Òṣùpá ṣe demonstration yẹn náà ò tún rìn alágbádá ó ti wá sú alágbádá ò lè náwó lé Òṣùpá lórí mọ́ so Pasuma kan ń jẹ lọ́ntì ẹ̀ ní ẹ̀yìn ìgbà yẹn ló ṣe ọ̀rọ̀ bọ̀ after ọ̀rọ̀ bọ̀ ni wọ́n tó padà wá ṣe àánú Òṣùpá ló padà wá ṣe Master Blaster ní 1997 ní gbogbo àkókò yìí Pasuma ti jáde káàkiri gbogbo àgbáyé ìyẹn ló mú Òṣùpá náà wò wípé orin tí mò ń kọ àwọn producer àwọn ni wọ́n dá wàhálà tó pọ̀ jù sílẹ̀ láàrin Òṣùpá àti Pasuma àwa náà máa ń ṣerú ẹ̀ a máa lọ wo olórin kan tí ò tí ì lórúkọ àwa lọ mú nínú orin ẹ̀ tó ń kọ àwa fún artist tiwa Òṣùpá kọ orin kan nínú Fuji Blues pé kí ló Òṣùpá ń kọ tí ò jẹ́ àgbádùn má sọ bẹ́ẹ̀ mọ́ àìjẹnsùn ẹkùn bí ká fi wá jákọ ewele lọ́mọ ṣáídì yẹn tí n bá jẹ́ tíṣà tán bá ní kí n yẹ̀wò ẹ̀ wo má fi bínú fún 100% o àwọn producer náà mú orin ìyẹn wá fún Pasuma tí Pasuma náà fi kọ nínú Choices Pasuma wá kọ pé ọmọ kí ni Pasó ń kọ tí ò jẹ́ àgbádùn má sọ bẹ́ẹ̀ mọ́ ewele lọ́mọ Pasuma yẹn tí n bá jẹ́ tíṣà tán bá ní kí n yẹ̀wò ẹ̀ wo má fi bínú fún 100% o orin yẹn pọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà ló tún ti kọ ọkùnrin ò lè bọkùnrin sùn kó doyún ló fi kọ orin yẹn báyẹn Pasuma náà tún orin yẹn náà kọ gbàtọ́ wípé Òṣùpá wá ṣe Master Blaster l'Òṣùpá fi wá ń sọ pé mo ti káàtìrà mo dẹ̀ ti kéwú tán o ibi tíjà Pasuma àtòṣùpá ibi tó ti bẹ̀rẹ̀ gangan nìyẹn Òṣùpá rí i pé orin tó ń kọ òun ṣe wàhálà compose orin ẹnìkan wá mú ó ń kọ ó wá fi ń gba star ohun tó dẹ̀ ń kọni nìyí ayé ò tiẹ̀ mọ̀ pé òun kọrin tó fi so mọ́ Pasuma lọ́rùn pé ó dá àjọ púpọ̀ ni. ìgbà yẹn làwọn màláìkà náà ṣẹ̀ṣẹ̀ ń ṣe rẹ́kọ̀dù màláìkà tètè ṣe rẹ́kọ̀dù àtàwẹ́wẹ́ náà ṣe rẹ́kọ̀dù but àwọn Òṣùpá ṣáájú wọn ṣe rẹ́kọ̀dù ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Òṣùpá ń ṣe rẹ́kọ̀dù táyé ò mọ̀ àwọn èèyàn ti mọ màláìkà torí pé Lagos Island ni màláìkà ti dìde àwọn tó dẹ̀ ní connection dáadáa àwọn ni wọ́n pọ̀ ń bẹ̀ and kinní kan wà ní Èkó ńgbà yẹn olórin tó bá fẹ́ dìde àfi kó gba Mùṣín kọjá kò sí bó ṣe lè mú orin kọ tó bó ṣe lè jó ní fújì tó ò bá tí ì kọjá ní Mùṣín ó kàn ń ṣeré ni torí ẹ̀ Alhaji Barrister wọ́n gbé ní Mùṣín rí Alhaji Kollington wọ́n gbé ní Mùṣín rí King Sunny Adé wọ́n gbé Mùṣín l'Òṣùpá náà fi wá kúrò l'Ájégúnlẹ̀ gbà tó rí pé gbogbo nǹkan tó ń ṣe l'Ájégúnlẹ̀ bí ìgbà tó ń kàn ń waste time ni ó wá padà wá sí Mùṣín ó wá ń play ní Shadow yẹn wà ní Ìsọlọ̀ ibẹ̀ ló ti ń ṣe jọ́ǹpù ńgbà yẹn ní Shadow ńgbà yẹn Ọlọ́run tó wá máa dé díẹ̀
gbogbo àwọn tí wọ́n jọ ń nígbà yẹn àwọn tọ́lọ́run tètè gbé jáde àwọn ni Òbésèré, Sẹ̀fíù Àlàó, ẹ̀yìn ìgbà yẹn ló kan Pàsúmà, Òṣùpá. Mo gbàgbé láti dárúkọ Sọ́nití, sẹ́ẹ̀tì wọ́n jọ jáde ni. Ojúyọbọ́, Báyọ̀ Ojúyọbọ́, sẹ́ẹ̀tì ni wọ́n jọ jáde ni. Gbogbo àwọn yẹn sẹ́ẹ̀tì jọ ni gbogbo wọ́n jọ rìnrìn àjò orin papọ̀ ni. Ṣínà Àkànní ńgbà yẹn ó jẹ́ bíi senior sí wọn. Àwọn tí Ṣínà Àkànní bá jẹ́ sẹ́ẹ̀tì ńgbà yẹn àwọn ni Isika Baka, Musbau Alani, àwọn ni wọ́n jọ lo ìgbà. Àwọn yẹn wọ́n jìnnà sáwọn Pàsúmà dáadáa. Wọ́n ti wà níta káwọn Pàsúmà tó sọ pé àwọn fẹ́ máa jáde díẹ̀díẹ̀. Ẹni tí wọ́n ń pè lọ́gàá Pàsúmà, Lukman Àjàó, òun ló jẹ́ sẹ́ẹ̀tì àwọn Ṣínà Àkànní ńgbà yẹn. Pàsúmà Ọlọ́run ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Kódà ó wúkọ́ báyìí àwọn èèyàn rẹ́dí àti gbà á. Òṣùpá tí ò bá tiraka kó dààmú ayé ò tiẹ̀ rí tiẹ̀ rò. Torí ẹ̀ lèmi fi máa ń sọ lẹ́nu ìwé ẹ̀ pé ibi tí Pàsúmà délé ní àánú Ọlọ́run ni. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Messi Ronaldo ni. Gbogbo ibi tí Ronaldo délé ní ó ṣe wàhálà débẹ̀ ni. Ibi tí Messi délé ní Ọlọ́run ṣàánú ẹ̀ ó bá rẹ̀ ń bẹ̀ ni. Torí ẹ̀ nígbà tíjà wọn dójú ẹ̀ Pàsúmà akọrin kan ó ní àwọn kan wáyé wá ṣiṣẹ́ o, àwa kan wáyé wá gbọ̀la o, inú kankan bẹ́yẹn. And Òṣùpá náà padà fún lésì ẹ̀ nígbà tó yá. Òṣùpá fi ń sọ wípé wọ́n ń pè wá lóníṣẹ́, ó ṣiṣẹ́ bí ẹni máa kú, ó kú kó jíṣẹ́ ọwọ́ ẹ̀ ẹgbàá mẹ́ẹ̀ẹ́dógún ó dọdẹ. Ẹ mọ̀ àwọn méjì jọ ń fara wọn gòkè débi tó wà lénìí ni. Àtàwẹ́wẹ́ Màláíkà sẹ́ẹ̀tì jọ ni gbogbo wọn. Ṣé lásìkò tá à ń sọ yìí náà olórin kan wà ní Ajégúnlẹ̀ wọ́n ń pè ní Kàmọ́rù Ìṣọ̀lá Sidon 2 òun náà ti wà ń gbà yẹn torí Kàmọ́rù Ìṣọ̀lá bẹ̀rẹ̀ orin ní 1985/86 ní gbogbo ìgbà yìí ọ̀gá Currency gan tó jẹ́ Kànmí Jackson kò tí ì máa kọrin ó sì ń gbèrin lẹ́yìn Ràsídì Àyìndé ni. Ìṣọ̀lá olórin kan bíi 7 years ago ó lọ play fún ọmọ kan, ọmọ yẹn bímọ, ọmọ yẹn ń ṣe némì, òun ló wá lọ play ń bẹ̀. Níjọ́ tí wọ́n bí ọmọ tó bí ọmọ yẹn náà Kàmọ́rù Ìṣọ̀lá náà ló play fún bàbá tiẹ̀. Ẹ mọ̀ ọmọ tó wá bí ń gbà yẹn kó tó di pé òun náà wá ń bímọ bíi 7 years ago ṣe rí pé distance but ohun àtòṣùpá jọ wà ládùúgbò ni. Kíní kan dẹ̀ wà tí ò yé àwọn èèyàn ó máa ń nira fún ògo méjì kó tó jáde papọ̀ lẹ́ẹ̀kan náà. Ìkan ó dúró, ìkan ó jáde, nìkejì ó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé. Bí bẹ́ẹ̀ kọ́ ìkan ó sọnù, ìkan ó wà ní o. Ní kí Pàsúmà tó jáde ní Mushin, tá bá wo àwọn olórin tí wọ́n wà ní Mushin, at least a máa ka bóyá bíi 7 tí gbogbo ayé mọ̀. Ìgbà tí Pàsúmà jáde ògo tiẹ̀ ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni. Ẹ wá lọ wo gbogbo ògo tó ń jáde ní Mushin dèní abẹ́ ẹ̀ náà ni wọ́n sì ti ń rìn. Wọn àti ìrẹ́ yìí tó jáde tó fẹ́ẹ̀ bá àbẹ́ yìí tó bá. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ o, kì í ṣagbára, kì í ṣoògùn. So bí ọ̀rọ̀ àárín àwọn yẹn ṣe jẹ́ nìyẹn. Kí n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti Currency àti Pàsúmà. Mo fẹ́ kó kọ́ gbogbo àwọn èèyàn lọ́gbọ́n, pàápàá gbogbo onífújì tó kù kó kọ́ wọn lọ́gbọ́n. Gbogbo ẹ̀dá láyé tó bá ti ń bíùdì ọmọ pé mo bíùdì ẹ láti máa fi gbé àwọn tá a jọ jẹ́gbẹ́ ṣubú tí wọ́n ní kàńtà pẹ̀lú mi, mo fẹ́ kó máa bá mi gbé wọn ṣubú. Tó bá padà yá ọmọ yẹn ó padà dìde ogun sóhun náà. Ó ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá fúnra rẹ̀. Nígbà tí Òṣùpá ló bíùdì Muri Thunder, gbogbo nǹkan tí Muri Thunder bá sọ lónìí pé Òṣùpá kò sóde kan fóun, Òṣùpá ló jẹ́ ká mọ Muri Thunder, mẹkáníìkì ní Muri Thunder lábẹ́ bíríìjì Ìjọra. Lábẹ́ bíríìjì níjọra ni Muri Thunder ti ń ṣe mẹkáníìkì. Ó ń gbé ní Ìyàtúwó l'Ájégúnlẹ̀. Òun náà máa ń kọrin díẹ̀díẹ̀ bọ ìgbà tí òòrọ̀ náà ó ti pa orin tì, Òṣùpá ló padà gbé e dìde. Bọ̀ Òṣùpá náà ń lò ń gbà yẹn láti fi máa tákù àwọn Pàsúmà, àwọn Màláíkà. Ìgbà tó yá Òṣùpá ò dá wọn lóhùn mọ́, Muri ló wá fèsì wọn. Ṣùgbọ́n nígbà tó padà yá Muri padà dojú ogun kọ Saheed náà ni. Torí pé ọfà tó ta sókè ló padà wá bá. Inú mi dùn pé òun náà padà kọ́gbọ́n. Ìjà kan tí wọ́n jà lọ ó ti pẹ́ díẹ̀ báyìí. Mo wá rí pé gbogbo àwọn ọmọ yẹn wọn ò dá síjà yẹn. Mo wá pe ìkan lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé Òṣùpá. Kí ló dé ẹ̀dá sí náà ní Òṣùpá ló pe gbogbo àwọn sí mítìn pé gbogbo yín ẹ má gbìjà mi o, mo tó jà ara mi gbé. Ẹ má gbìjà mi o, ẹnìkankan nu yín kó má dá síjà yìí. Ló fi jẹ́ wípé ẹ lè rí Sidon 2
Sẹ̀rífù Àlàmú àtàwọn olórin tó kù kí wọ́n bú Pasuma, kí wọ́n bú Màláíkà, àwọn Sáfẹ́jọ́ nǹkan kan àwọn ni wọ́n ń bú lásìkò yẹn. Wọ́n lè wájú kò sí Sáfẹ́jọ́ o kó ta bá àwọn ọ̀gá wọn bọ̀ wọ́n dojú ogun kọ torí pé Òṣùpá ti fi ti múrí kọ́gbọ́n ó pè é. Nǹkan tó wá ń ṣẹlẹ̀ pẹ̀lú ti Currency yìí, nígbà tí Currency bẹ̀rẹ̀ Pasuma kọ́ ló kọ níṣẹ́. Tàbá dẹ̀ wo èjì wọn lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Currency sọ, Pasuma ò tó Currency bí. Pasuma ò tó bí lọ́mọ. At least Currency 50 years ní báyìí àbí 51. Pasuma gan ò tí 60. Báwo lẹni tí ò tí 60 ṣe fẹ́ bí ọmọ kò tó bí lọ́mọ, ẹ̀gbọ́n ló jẹ́ fún un. But nígbà tí èsì fẹ́ bẹ̀rẹ̀ bí Kọ́mí Jackson bó ṣe kúrò lẹ́yìn Ràṣídì Àyìndé tó náà dá orin tiẹ̀ sílẹ̀ ní Currency díẹ̀ ẹ̀yìn ẹ̀ tó ń gbèrin fún ẹ̀gbọ́n ẹ̀. Àní gbogbo àkókò yìí Àtàwẹ́wẹ́ gan ó ti ṣe first record. Kódà rẹ́kọ̀dù ẹ̀ ti ń lọ bíi 3 kí Kọ́mí Jackson tó jẹ́ ẹ̀gbọ́n Currency ó tó kúrò lẹ́yìn Ràṣídì Àyìndé. Currency ìgbà tó náà wá kúrò lẹ́yìn Kọ́mí Jackson tó dá dúró ó ń jẹ́ Táyé Pasó ń gbà yẹn kò tí ì máa jẹ́ Currency. Ṣùgbọ́n ológo láyé máa ń sún tọ̀ ni ó ń jẹ́ Táyé Pasó ní gbogbo ìgbà yẹn Pasuma ò fà mọ́ra. Ẹni tó bá mọ̀tàn gbà yẹn àbí tẹ́ bá bi Currency òun náà máa rí wí. Pasuma ò fà mọ́ra pé ó yá máa bọ̀ wá máa jọmọ mi. Ìjà gbogbo ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ bọ̀ tó ń sọ yí pé má ṣe jẹ́ kan fòjé jẹ́ ò ní gbogbo Nàìjíríà ò original Pasuma kíní kankan. Ọ̀rọ̀ yẹn kì í ṣe Currency nìkan ló ń bá wí ńgbà yẹn. Wọ́n ń pe bọ̀bọ́ kan náà ní Kazeem Aremu ní Ìtìrẹ́, òun náà ń jẹ́ Pasó 2. Àwọn tí wọ́n ń jẹ́ Pasó 2, Pasó 3, Pasó nǹkankan wọ́n pọ̀. Kazeem Aremu yẹn tó bá ń kọ ní bíbáyìí tẹ́ ẹ bá wà ní jìnnàjìnnà ẹ máa rò pé Pasuma gangan ló ń kọrin ni. Ìgbà tó wá di má ṣe fẹ́ kíní kankan gbogbo wọn wá lọ ń change orúkọ. Ìgbà yẹn ni Currency náà change orúkọ tiẹ̀ sí Táyé Currency tó yọ kò ní Táyé Pasó. Kazeem Aremu ìgbà yẹn lòun náà ò jẹ́ Pasó 2 mọ́ ló ń jẹ́ Kazeem Aremu. Olúkálùkù wá ń tiraka lọ́wọ́ ara ẹ̀. Ìgbà tí Currency wá tó ń gòkè Pasuma náà wá wò wípé ọmọ yìí ó máa wúlò ló wá mú mọ́ra. Ìgbà tí yíyá yìí bẹ̀rẹ̀ Currency sọ̀rọ̀ kan ó ní àwọn tá a lọ bá nígbà kan tí wọ́n rò wá pin torí pé wọ́n rò pé olórin Ìbàdàn. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ yìí àwọn nǹkan tóun náà and gbogbo wa egbò ọkàn ó lágbára àti ṣèjìnà. Because àwọn nǹkan tí Pasuma ṣe fún gbà yẹn ó wà lẹ́mìí ẹ̀ kò gbàgbé àbí sọ̀rọ̀ kò ti gbàgbé ni kò sí oore tẹ́ ẹ̀ lè padà ṣe lẹ́yìn ẹ̀ yóò sì máa rántí pé wọ́n dẹ̀ tójú mi mọ́lẹ̀ o wọ́n ṣe báyìí fún mi o ó wà lẹ́mìí tiẹ̀ náà. Tá a bá rántí bíi 10-11 years ago Kọ́mí Jackson ó ṣe launching album ẹ̀ Pasuma ti wà níjòkó Sidon 2 ló kọ́kọ́ kọrin àwọn olórin ti ń kọrin Àtàwẹ́wẹ́ náà wá ń sọ̀rọ̀ ó pe aláwìyé káláwìyé wá aláwìyé wá rí Àtàwẹ́wẹ́ fín lójú agbo Àtàwẹ́wẹ́ wá ń fìbínú sọ̀rọ̀ pé ọ̀wọ̀ tẹ bá ń fún Pasuma ní kẹ́ máa fún mi torí pé ẹ máa déwájú Pasuma ẹ máa náwó sókè pọ́gà wa ẹ wá déwájú òun ẹ máa báwo ni Sulaiman ó pọ̀ jù òun mọ àwọn táwọn jọ jẹ́gbẹ́ lóòótọ́ Pasuma lè ju Àtàwẹ́wẹ́ lọ lọ́jọ́ orí dáadáa ṣùgbọ́n sẹ́ẹ̀tì jọ ni wọ́n nídìí iṣẹ́ orin. Pasuma gbé fóònù lọ́jọ́ yẹn ó ń tẹ fóònù Currency ò tí ì débẹ̀ Currency ní show kan ó lọ show yẹn ó ń bọ̀ láti show yẹn ló wá dé sí ibi ibẹ̀ gẹ́gẹ́ bíi pé ẹ̀gbọ́n ẹ̀ ló ń ṣe nǹkan wọ́n fún láàyè kó play ó sọ ọ̀rọ̀ bíi kí Àtàwẹ́wẹ́ lọ bínú para ẹ̀ ó ń sọ fún Àtàwẹ́wẹ́ pé òun ti kọ́lé méjì Àtàwẹ́wẹ́ ò tí ì kọ́ nǹkan fẹ́ mọ̀ àwọn ọ̀rọ̀ yẹn whereas Pasuma tì sí ni pé ó yá bá mi bojú ẹ̀ jẹ́. Téèyàn bá sori ẹyọ kan fún yàn wàá wo oore kan tó ṣe fún ẹ yìí tó bá padà sáburú 10 oore kan yẹn ló yẹ kó máa fi wo aburú. Ní ìgbà tí ìjà Òṣùpá àti Pasuma le ó ṣe jẹ́ wípé tẹ̀gbọ́ntàbúrò ni Currency àtòṣùpá ó bojú Òṣùpá jẹ́ ìyẹn Currency. Ó níṣò kan Currency sọ nǹkan kan Òṣùpá wà lórí ìjókòó báyìí Currency dẹ̀ ń kọrin Currency wá ń sọ pé kó má jẹ́ kí ìjà ó tún ṣẹlẹ̀ lẹ́yìn lágbolé fújì o lóòótọ́ ẹ̀gbọ́n òun ni Saheed Òṣùpá o àmọ́ tíjà bá ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀gá òun lòun máa dúró sí o. Ẹ sọ nínú àwọn olórin kéékèèké àsìkò yìí tó lè sọ̀rọ̀ ẹ̀ tí ó kojú Òṣùpá ó ti rójú ẹkùn sí
ó dẹ̀ ń sọ pé ẹ̀yìn ọ̀gá òun ló máa dúró sí o kó Òṣùpá náà ó máa gbọ́ kán tètè báwọn kìlọ̀ fún Òṣùpá kán má ba agboolé fújì jẹ́ o. Ó dẹ̀ sọ tó gbé máìkì lé ó kàn jáde lọ ni. Kódà kò kí Òṣùpá ń bẹ̀. Ó ń bára ilé ẹ̀jà torí Pasuma ni. Gbogbo nǹkan tó bá wá wù kó sọ lénìí kò yẹ kí Pasuma ò fi bínú rárá. Kódà tó bá dùn Pasuma ó yẹ kó pè é ní pé wá àbúrò kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn ó yá lọ yí ọ̀rọ̀ yẹn padà sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́. And tá a bá wò dáadáa ọ̀rọ̀ tí Currency sọ òótọ́ ni. Ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ òótọ́. Olórin tó wà níwájú tí gbogbo wọn ń tẹ̀lé Òbésèré ni. Fáì ẹ̀ ní gbogbo wọn ń lò nígbà yẹn because báwọn sínú àkànní ṣe ń kọrin ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń kọrin lásìkò yìí. Pọ́tànù Òbésèré gbà yẹn òun ni ká kọ sajẹ ká kọ àṣàkáṣà nígbà yẹn àwọn sínú àkànní kò fi bẹ́ẹ̀ sí sajẹ kan tó lọ títí orin wọnlẹ̀ àti da gbogbo ẹ̀pọ̀ ni. Òbésèré ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sajẹ. Òbésèré wá ń kọ sajẹ àwọn sajẹ ti wà tẹ́lẹ̀ o bọ̀ ó yàtọ̀ sí bóbésèré ṣe gbé kọ́kàn kọ sajẹ díẹ̀ kan tó ń lọ ni bọ̀ ká sọ gbogbo sóòdì sajẹ Òbésèré ni ó bẹ̀rẹ̀. Àwọn Pasuma náà ń kọ́pì ẹ̀ gbogbo wọn ni wọ́n ń kọ́pì ẹ̀ ńgbà yẹn kó tó di pé orúkárùkù wá ń yá ẹni tó kọ́kọ́ yà kúrò tí ò lo pátá yẹn mọ́ Saheed Òṣùpá ni ló fi change voice ló fi sọ wípé tọmọdé kéré gbóhùn mi wọn á tètè mọ̀ pé mi ni àti màláìka o pátá nǹkan ni gbogbo wọn ń lò tó bá dàbí rọ ẹ lọ gbọ́ àwọn láìfù wọn àwọn kan náà wá dìde lẹ́yìn wọn tí wọ́n pọ̀ ara wọn ni Gbógeráyè bọ̀ ó kéré sí àwọn Pasuma ọmọlẹ́yìn ló jẹ́ sí wọn wọn kì í ṣe set àwọn yẹn ti dìde kó tó dìde. So pẹ̀lú ọ̀rọ̀ tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn Pasuma àwọn ni wọ́n ṣe mistake Alhaji Wasiu Alabi Pasuma ẹ má bínú o àwọn ni wọ́n ṣe mistake tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà ó ṣe bí àgbà ni. Currency ti sọ ìtàn tí ò yẹ kó sọ Pasuma máa pè ní pé wá ọmọ mi ní ẹ o ti dúró tì mí nígbà ogun kò yẹ kọ́rọ̀ yìí ó dìjà tó wá lágbára tó báyìí even irú tiri lẹ́dà òun náà wá bó ṣe fẹ́ gòkè sí ni ọ̀rọ̀ yìí òun náà wò pé àwọn lè sáré fi trend ó yẹ k'Alhaji Pasuma pè ní pé wá má bu inú ilé kan ọmọ agboolé kan náà jọ ni wá baálé ilé tó bá ń yan ọmọ àlè àbí tó ń tọ́ka ọmọ àlè irú wọn ò kí ń níyì dọjọ́ alẹ́. Alhaji Pasuma lèmi máa rọ̀ sọ́rọ̀ yìí ẹ pe Currency ọ̀rọ̀ yín ni ẹ bá sọ̀rọ̀ àwọn kì í ṣe bẹ́ẹ̀ ó ti bẹ́ mo dẹ̀ ti fi hàn ẹ́ pé gbogbo nǹkan ni mo fi jù ẹ́ lọ àmọ́ ìwọ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo dẹ̀ jẹ́rìí Currency ẹni tó máa ń gbọ́ ìkìlọ̀ ni ó ti bẹ̀bẹ̀ náà tẹ bá tó wá ní kó tún ẹ̀ bẹ̀bẹ̀ ó tún rẹ́dí àti tún bẹ̀ ká má jẹ́ kó dìjà torí ìbẹ̀rẹ̀ ìjà la máa ń rí Ọlọ́run ọba mi nìkan ló mọ ibi tíjà ó padà parí sí. Tẹ bá ní ìbéèrè lórí nǹkan tí mo sọ yìí ẹ pè mí sórí 09016617722 09016617722. lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni o lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan mọ́ Ọlọ́run náà ni ìwọ gbìyànjú sóore fún èèyàn kan lónìí orúkọ rẹ má bàa tán nínú ìtàn ìgbésí ayé ẹni náà ó dàbọ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.